mo kì í káàbọ̀ sí Ajaabale ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá, omijé ayọ̀ ló gbójú tọkọtaya Ṣèyí àti Adéníyì Johnson bí wọ́n ti ń kó àwọn ìbejì wọn jáde lánàá òde yìí. Ṣèyí aya rẹ̀ kò lè pa omijé ayọ̀ ń mọ́ra bí fọ́nrán fídíò rẹ̀ ti gbà òde kan lórí gbogbo ìtàkùn ayélujára. Bí a kò bá gbàgbé wípé ní àìpẹ́ yìí ni Olódùmarè fi àwọn ìbejì ọ̀hún ta tọkọtaya lọ́rẹ lẹ́yìn ọdún méje tí wọ́n ti ní ìdádúró. Ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú ẹ̀. Ṣe lọ́rọ̀ lọ́rùn létí tó bá ń fẹ́ gan mi bú mi kó lè tètè dá mi lóhùn ló fi rán lọ́rùn létí. Ṣe lọ́rọ̀ lọ́rùn létí tó bá fa ní mi bú mi kó lè tètè dá mi lóhùn ló fi rán lọ́rùn létí. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án, òṣèré pàtàkì Ọlámilékan Àyìnlá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí 220 ló ti ń fi ìtàkùn ayélujára Instagram àti TikTok rẹ̀ pàápàá jùlọ gbàdúrà wípé Olódùmarè yà òun ya wàhálà tó lè ju ìgbàgbọ́ òun lọ. Ọlámilékan Àyìnlá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí 220 ló fi fọ́nrán fídíò TikTok ṣe àdúrà eléyìí bí a kò bá sì gbàgbé wípé nílọ́lọ́ yìí ó ní 220 wá sórí ìtàkùn ayélujára láti sọ nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ olórí nínú ẹgbẹ́ òṣèré tó sì jẹ́ wípé ọ̀nà tí wọ́n ń gbà gba owó lọ́wọ́ àwọn ọmọ ẹgbẹ́ jẹ́ eléyìí tí kò bójúmu rárá. Ní báyìí ohun kan náà ló ti wá sórí ìtàkùn ayélujára láti fi ìtàkùn ayélujára rẹ̀ gbàdúrà wípé kí Olódùmarè yà òun ya wàhálà tó lè ju ìgbàgbọ́ òun lọ. Ẹ wò díẹ̀ níbẹ̀. Ìdààmú tó máa dùn gbàgbọ́ mi lọ làálàá máa ṣe gbé bá mi mo ṣí ìdúró bọ́ọ̀gì mi mo rí i pé kò fẹ́ ó ṣì mo ṣí ìdúró kọ́lọ̀ mi mo rí i pé kò fẹ́ yà ó. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ, bí eré ọ̀rọ̀ fọ́nrán fídíò ọkùnrin eléyìí tí ó ń ka ìbò níbi àgọ́ ìdìbò lásìkò tí wọ́n ń ṣe ìdìbò ààrẹ eléyìí tí ó kọjá ní ọlọ́kan òjọ̀kan èdè tó sì ń sọ wípé LP Òbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí wọ́n ti ń ka ìdìbò tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú Labour Party tí í ṣe LP. Ó ní àwọn díje ti gbà bí ẹni gbàgbọ́ ti báyìí tí wọ́n sì ti sọ di ohun tí wọ́n ń lò ní àwọn òde àríyá àti ibi gbogbo tí wọ́n ti ń ṣiṣẹ́ wọn. Ní báyìí ó ti di ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń jó sí. Kódà aṣọ LP ti wà níta tí wọ́n sì ti sọ di rírà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wo díẹ̀ nínú fọ́nrán yìí. LP 74 LP 75 LP 78 LP 77 Òbí 78 79. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje, Dave Ọ̀gbẹ́ni tí ó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn amúlùdún orílẹ̀-èdè Nàìjíríà ló ti fi ìkọminú rẹ̀ hàn lórí ayélujára wípé ó yẹ kí ààlà wà láàrin àwọn obìnrin òṣèré tí wọ́n wá ṣe iṣẹ́ yìí gan-an lójú méjèèjì àti àwọn tí wọ́n wá fi iṣẹ́ ọ̀hún bójú ṣe iṣẹ́ àṣẹ. David ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ìkọminú yìí hàn lórí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ wípé wọ́n kì í mú iṣẹ́ yìí ní bàdà ṣùgbọ́n tí wọ́n ń ṣe iṣẹ́ yìí láti fi ṣe bójúbójú fi ṣe àwọn iṣẹ́ àṣẹ àti láti rin àwọn ìrìn ìwàsá tó ń bẹ lẹ́sẹ̀ wọn láti lè máa rí nǹkan gbà lọ́wọ́ àwọn ọkùnrin. Dave ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń sọ ọ̀rọ̀ sí abẹ́ ọ̀rọ̀ tirẹ̀ pẹ̀lú bí ó ti fi ìkọminú rẹ̀ hàn lórí ìtàkùn ayélujára. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà, ibi ń bẹ nínú ire bẹ́ẹ̀ ni ire ń bẹ nínú ibi. Òun ló dífá fún gbajúgbajà Adunayade tó jẹ́ òṣèré bí ó ti ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run wípé òun ti ní àwọn ènìyàn tí wọ́n jẹ́ mílíọ̀nù 3 alátẹ̀lé lórí ìtàkùn ayélujára Instagram rẹ̀. Adunayade ni ẹni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré ń dárúkọ rẹ̀ tí wọ́n sì ń wọ́ bí ẹran lórí ìtàkùn ayélujára nílọ́lọ́ yìí látàrí wípé kò ṣe àtìlẹ́yìn tó lọ́rìn fún ẹgbẹ́ APC. Bẹ́ẹ̀ sì ni ó ń sọ ọ̀rọ̀ tó tako ti àwọn alátìlẹ́yìn APC dé tó sì mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré tí wọ́n wà nínú ẹgbẹ́ OPC tí wọ́n sì ń ṣe àtìlẹ́yìn fún Tinubu àti Sanwó-Olú wá sórí ìtàkùn ayélujára tí wọ́n sì ń sọ ọ̀rọ̀ kò bá kùngbé sí i. Ní báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti fi àǹfààní ọ̀hún tẹ̀lé Adunayade tí àwọn alátẹ̀lé rẹ̀ lórí ìtàkùn ayélujára sì ti wọ mílíọ̀nù 3 báyìí. Ó ń dúpẹ́ pẹ̀lú ijó àti ayọ̀. Ẹ wò díẹ̀ nínú ẹ̀. Spyro, now only me while life. See as we dey like this sunrise. I will never leave your side.
ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún Kẹ́ṣìnró pẹ̀lú mi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Ayampiko èyí tí ó jẹ́ adẹ́rìn-pòṣónú àti òṣèré lóun náà ti ń fi ìtàkùn ayélujára rẹ̀ dúpẹ́ wípé òun wo ibi tóun ti bẹ̀rẹ̀ àti wípé ibi tí Olódùmarè bá òun dé ó jọ òun lójú púpọ̀. Ayampiko tí ó jẹ́ adẹ́rìn-pòṣónú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tún máa ń pè ní ìyá Dáníẹ́lì òun ló ti ń sọ wípé ẹrú òun mọ̀núrò ọpẹ́ ló sì kàn bẹ́ẹ̀ ló sì sọ wípé òun kò gbàgbé láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn tí Olódùmarè lò fún òun lójú náà àti débi tóun dé yìí tó ń ti àwọn tí wọ́n máa ń fi owó ran òun lọ́wọ́ tí wọ́n sì ń fi ohun tí wọ́n ní ṣe àtìlẹ́yìn fún ìgbésókè òun pẹ̀lú ẹ wò díẹ̀ nínú fọ́nrán rẹ̀. Ọlọ́run ló mú mi bọ̀ ènìyàn sọ pé mo pẹ́ Ọlọ́run ló wò pẹ́ rí olóore àjẹpẹ́. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin Regina Daniel tó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn òṣèré ló ti fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn nípa lílo àwọn ọmọ nílùú ẹrú pàápàá nídìí iṣẹ́ òṣèré. ó sọ eléyìí nípa ìrírí rẹ̀ eléyìí tí ó ní níbi iṣẹ́ kan tí ó lọ ṣe níbi tí ó ti pàdé ọmọ ọdún 14 tó sọ wípé ó yẹ kí ó wà ní iléèwé ṣùgbọ́n ó ń bẹ níbi tí ó ti ń kọ́ṣẹ́ aṣojúlóge tó sì sọ wípé ó jẹ́ ohun tó mú ìbànújẹ́ púpọ̀ wá fún òun. ó wá ń gba àwọn akẹgbẹ́ rẹ̀ tó ń ti àwọn òṣìṣẹ́ gbogbo ní ìdí iṣẹ́ eré sinimá ní ìmọ̀ràn láti rí dájú wípé wọ́n kò lo àwọn ọmọ kéékèèké bí ẹni lo ẹrú nítorí wípé ó jẹ́ ohun tí kò bófin mu ó sì bani lọ́kàn jẹ́. ẹ gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Then I asked, why are you not in school? Where are your parents? She said, they're in Port Harcourt. So where do you sleep? She said, different hotels. I said, different hotels? She said, no, auntie. So I just, when I go, I just ask anybody, can I follow you and sleep in your room? ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà òṣèré Kent Henshaw ló ti ń gba àwọn ènìyàn ní ìmọ̀ràn pàápàá àwọn obìnrin nípa àǹfààní tó wà níbi kí ènìyàn máa ṣe eré ìdárayá amárají pépé eléyìí tí a mọ̀ sí exercise. ó wá sọ wípé yóò jẹ́ kí ọ̀rá dínkù lára wọn, yóò máa tún egungun wọn ṣe, yóò tún máa ṣe àfikún agbára àti ìforítì wọn àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn bẹ́ẹ̀. Kent Henshaw tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ràn eré ìdárayá amárají pépé àti afúnilókun tí a mọ̀ sí exercise ló ti sọ wípé kí àwọn ènìyàn gbìyànjú láti máa ṣe eléyìí nítorí pé àǹfààní púpọ̀ ló ń bẹ níbẹ̀. ó fi fọ́nrán ṣàlàyé ẹ wò díẹ̀ nínú ẹ̀. ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà olórin ẹ̀mí Lánrè Tẹríba tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Atorise ní òye ti ń fojú hàn wípé ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ti ń sú nípa ohun tó kọ sórí ìtàkùn ayélujára WhatsApp rẹ̀ tó sọ wípé ṣé àwọn ènìyàn ò lérò wípé ó yẹ kí òun kúrò ní orílẹ̀‐èdè Nàìjíríà báyìí. Atorise tó fi àwòrán kan sórí ìtàkùn ayélujára WhatsApp rẹ̀ tó sì kọ ọ̀rọ̀ yìí síbẹ̀ ó ní òye ti fojú hàn wípé ó ṣeé ṣe kí ohun gbogbo tó wà ní àyíká àti àyídá orílẹ̀‐èdè Nàìjíríà àti bó ṣe ń lọ sí ti mú ìrẹ̀wẹ̀sì ọkàn bá tó sì ń pinnu láti kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà olórin àti amúlùdùn ni Oyinlọmọ Diamond òun ló ti gbọnmú lórí ayélujára rẹ̀ lórí bí àwọn ènìyàn kan ti ń lo orúkọ àti àwòrán rẹ̀ lórí ayélujára láti fi ṣe ìkéde ètò wọn láì sọ fún òun àti láti fi tó òun létí rárá. ó sọ wípé nínú oṣù tá a wà yìí nìkan òun ti rí tó àwọn pátákó ìpolówó tó 5 tí àwòrán àti orúkọ òun sì ń bẹ níbẹ̀ láì mọ ẹni tó ń ṣe nǹkan tàbí nǹkan tí wọ́n fẹ́ ṣe ní pàtó. ó wá sọ wípé tóun bá tún ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló máa sọ wípé òun dé. nítorí náà ó sọ wípé kí ẹnikẹ́ni tó bá ń ṣe eléyìí kí wọ́n lọ kí ọwọ́ ọmọ wọn báṣọ nítorí wípé ó tọ̀nà lábẹ́ òfin. kódà òun mọ ohun tó yẹ kí òun ṣe láti gbé wọn lọ sí ilé ẹjọ́ lórí bíbani lórúkọ jẹ́ àti lílo orúkọ àti àwòrán ẹni lọ́nà àìtọ́ ṣùgbọ́n òun kì yóò ṣe bẹ́ẹ̀ ju gbogbo ẹ̀ lọ kí olúkúlùkù lọ ti ọwọ́ ọmọ rẹ̀ báṣọ. Oyinlọmọ Diamond ló ṣe kìlọ̀kìlọ̀ yìí wípé kí tètè bínú ọmọ àlènìyàn ní fà á. kò ní jù báyìí lọ fún àjààbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wá fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé ọ̀nà kan wà tí ó dàbẹ̀ ni wípé ó dára lójú ènìyàn ṣùgbọ́n ìgbẹ̀yìn rẹ̀ ìparun ni. àjò wa ṣe ó dàbọ̀.